bàbá tí kì í tọ́jú ọmọ ni Olúwo. Gbogbo Yorùbá ẹ kìlọ̀ fún kó yé tàbùkù ipò tó wà. Olórí Olúwo tẹ́lẹ̀ Channel Oma ló má sọ̀rọ̀. Ìyàwó tẹ́lẹ̀ fún Olúwo ti ilẹ̀ Ìwó olórí Channel Chin ó ti wọ́gi lé gbogbo ẹ̀sùn tí ọba Abdulrasheed Akabi tó fi kan Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì pé ó máa ń pètòpèrò láti gba ẹ̀mí rẹ̀. Nínú àtẹ̀jáde tí olórí náà tó fi léde sójú òpó Instagram rẹ̀, olórí Channel ó ṣe àpèjúwe gbogbo ohun tó máa jábọ́ lẹ́nu Olúwo gẹ́gẹ́ bí irọ́ o láti ṣì ọ̀pọ̀ lọ́nà àti láti tàbùkù sí ipò ládéládé ní ilẹ̀ Yorùbá. Ó tẹnumọ́ pé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ kọ́ ló mọ̀ mú ma Olúwo tàbí ní ọwọ́ nínú àjọṣepọ̀ wọn. Fún àlàyé ní kíkún, ọba aládé kan ní ìlú Èkó ó fi mímọ̀ Ọ̀gbẹ́ni Àkànbí kì í ṣe Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí ọba aládé yìí kò sì mú mímọ̀ Ọ̀gbẹ́ni Àkànbí láti ṣe ìjàmbá kankan fún. Ó tan ìmọ́lẹ̀ sí olórí Channel ó wá ṣe ìrántí àwọn àsìkò rẹ̀ ní ààfin Olúwo gẹ́gẹ́ bí olórí tó sì tún fi ẹ̀sùn kan ọba Àkànbí pé kò sí nínú ayé ọmọ wọn fún ó lé ní ọdún 5. Ọ̀gbẹ́ni Àkànbí ó wá sí ìlú Canada ní oṣù kẹjọ ọdún yìí tó sì kọ̀ láti tọwọ́ bọ ìwé ìrìn àjò, ṣùgbọ́n ó fi owó tó tó $500 sílẹ̀, owó àkọ́kọ́ tí ọmọ rẹ̀ Odùduwà yóò gbà lọ́wọ́ rẹ̀ látìgbà tí a ti kúrò ní ààfin. Ó ṣàlàyé olórí Channel ó ní òun nìkan ni òun ṣe ìtọ́jú ọmọ tí ó mọ̀ bí fún ọba Àkànbí. Olórí Channel ó tún wá kàn sí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá pé kí wọ́n ké sí Olúwo kó yé tàbùkù sí ipò tó dì mọ́. Mo ń rọ gbogbo aráàlú pé kí wọ́n wọ́gi lé irọ́ tí wọ́n mọ̀ pamọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀. Olórí ọba àkọ́kọ́ ti Olúwo òun ló fi kó ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Channel ó ní èyí ní ọ̀rọ̀ ìkẹyìn tí òun yóò sọ nípa ọ̀rọ̀ yìí tó fìdí ìfẹ́ àti ìbọ̀wọ̀ rẹ̀ tó fi hàn sí ilẹ̀ Yorùbá. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa ṣẹ́ ìjà náà mọ́ láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Olúwo ti ilẹ̀ Ìwó. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú sinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè èèpẹ̀ o.